kàyééfì wọ́n bá òkú ọkùnrin kan wọ́n ò nu mọ́tò ẹ̀. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2023 tá a wà yìí làwọn olùgbé ìṣẹ́rí olówó rà lọ́nà bẹ́gà òjòdú ìpínlẹ̀ èkó ń ṣe kàyééfì pẹ̀lú ìbẹ̀rù lọ́kàn wọn látàrí bí wọ́n ti ṣàdédé rí òkú ọkùnrin kan nínú mọ́tò láàárọ̀ ọjọ́ náà. báwọn kan ṣe ń sọ pé bóyá àwọn jàǹdùkú kan ni wọ́n pa ọkùnrin náà, bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìṣẹ̀lẹ̀ náà kò lè ṣẹlẹ̀ yín àwọn ajínigbé, àmọ́ kò sẹ́ni tó lè sọ pàtó nǹkan tó ṣe olóògbé náà torí àwọn olùgbé àdúgbò náà kò dá ojú ọkùnrin náà mọ̀ rárá. ọkùnrin tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ ọ̀hún ni wọ́n bá nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry dúdú kan. aṣọ kò sí lọ́rùn ẹ̀ ṣùgbọ́n kò sí ojú àpá tàbí ojú ọgbẹ́ lára ẹ̀ lẹ́yìn tẹ́yìn ìbá fi sọ pé bóyá wọ́n pa ọkùnrin náà ni tàbí ó kú fúnra ẹ̀. ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú ẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ àmọ́ tí kò dárúkọ ara rẹ̀ ní a rí òkú ọkùnrin náà nínú Toyota Camry dúdú kan, bẹ́ẹ̀ sì ni kò sẹ́wù lọ́rùn rẹ̀. ó gbórílé síìtì ọkọ̀ tó sì kàṣẹ́sì síìtì ọkọ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ rẹjú nínú mọ́tò ṣùgbọ́n kì í ṣe olùgbé àdúgbò yìí ni. ní kété tá a rí òkú ọkùnrin náà la fi tó àwọn ọlọ́pàá ìṣẹ́rí létí. àwọn ọlọ́pàá sì ti wá bẹ́ẹ̀ wọ́n ti gbé òkú náà lọ sílé ìgbókùpamọ́sí. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sẹ́ni tó mọ irú ikú tó pa ọkùnrin náà títí di àkókò yìí torí aṣọ ẹ̀ náà wà nílẹ̀ nínú mọ́tò ẹ̀ tó kú sí ọ̀hún. ṣá DP ọlọ́pàá tẹ̀sán ṣẹ́rí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé àti pé àwọn ti gbé òkú náà lọ sílé ìgbókùpamọ́sí. ó ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú àbáàdì yìí títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin kò tí ì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ismail Adéyọ̀ ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.